ìjọ ìjà yóò gbà pé ibi tó bá dé ìlọ́dún orí tí ó ti gbà bó ṣe wá ní pé ọlọ́dún wájú níbi báyìí. Ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí pẹ̀lú yín kábíra wa lẹ́rìí gbogbo tí ń dàgbà ò tí ń wá tí ń wá tí ń lọ tí ń wá tí ń lọ tí ń wá tí ń lọ yìí tí ó bá tọ́lọ́run ni àbóṣe fi ń àtàṣe ẹ̀fẹ́ nìkan ni. Tó tó bá pẹ́ nìkan ni ó yẹ tó ń tọ̀ ti kú tó ti lọ àmọ́ wọ́n ṣì wà tó bá pẹ́ pàtó ṣì wà ẹ̀ náà ojú wa rò pé ẹnìkan ní í ṣe àjásí pé ó wà nínú ẹni tọ́lọ́run bá wí. Ẹlẹ́ẹ̀kẹrin ìjọ dúpẹ́ lórí ọlọ́run tọ́lọ́run orí tọ́lọ́run ṣe fún ẹ lórí ọmọ ní àbí lórí ara ẹ̀ gan bí ẹ léèrè ẹ̀ka bìrà léèrè ọ̀nà wo ló fi ń gbà dúpẹ́ nínú sàárà tó fi ń dúpẹ́ ni àbí inú oore tí ó ṣe tó tún ṣèlè kú lábẹ́ ló fi ń dúpẹ́ ni. Ẹlẹ́ẹ̀ka èyí tọ́lọ̀ wá fi parí ẹ̀ ó ní tó bá wá já sí pé wá rí bẹ́ẹ̀ o tó sì wá gbé tí sì ń wíjọ́ kúrò lábẹ́ sánmà kúrò lábẹ́ sánmà ó sì kọ́ bá ní kúrò lábẹ́ sánmà mo ta lọ olú ẹ̀ lọ kò tó ní kò tó ń gbá òun náà tó ní ìlẹ̀ orí. Tí o kúrò ní èdè lọ sáfẹ́ríkà abẹ́ sọ́nà ọlọ́run náà. Abẹ́ sọ́nà ọlọ́run náà ni lábẹ́ ilé yìí mo fẹ́ ká torí tànẹ́bùwà Muhammad ẹ̀rí ẹni tí a ń pè ní táǹpé distress kí gbogbo wa kí ni Islam sọ nípa ẹ̀ Ramadan ní pọ̀ yìí ẹrù bí a ti gbẹ́mí ara ẹ̀ sókè débi gẹ́gẹ́ wáyà gbọdọ̀ ṣe lè mọ́ látara rẹ̀ ọwọ́ abẹ́rẹ́ sí create unnecessary hormones sínú system ẹ̀ unnecessary enzymes sínú system ẹ̀ tí wọ́n ń pè wọ́n náà wá ní pápá ara ẹ̀ mọ́ léyìí tó já sí pé ọlọ́run ọba tó ní gbogbo nǹkan wọ́n ní what does Islam says about stress nítorí jẹ́ kí n gbé láti ibi tí mo ti gbé yẹn ó ní kálukú wa ká fi ṣe kí ni ká fi ọ̀ràn wa sọ́dọ̀ ọlọ́run tí a bá ti fi ọ̀ràn ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó ní kẹ́mi ara ẹ̀ sókè torí tí ọlọ́run bá ṣe ẹ̀dá kan lè ṣe. ọlọ́run Al-Qur'an ní onífàlẹ́ we have created man into trial and struggles that is gbogbo ẹ̀dá pátá ní mo máa anxious lórí kankan mo fẹ́ fún yẹn nìkan ó gbẹ̀mí sókè náà mo lè bọ̀rọ̀ fún un anxiousness yẹn èyí tọ́lọ̀ bá fẹ́ kó ṣe lórí ṣe torí ẹ̀dọ́ tọ́lọ̀ wọ̀ bá ṣoore fún ẹnìkan nínú orin kan. Ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá ní onítẹ̀lọ́rùn a máa wá náà ni a máa wá náà ni a máa wá náà ni títí tọ́lọ̀ sọkùnrin ẹ̀dá àkọ́tà kan tọ́lọ̀ sọkùnrin ẹ̀ẹ́dẹ̀kẹta àwọn èèyàn kò sẹ́ni tó fún inú èmi àtẹ̀yìn lórí worries ká máa dààmú ẹ̀mí ara wa lórí nǹkan tí tá a lágbára ẹ̀ ẹ̀rí ló sọ pé àti àmọ́ omi jó in wà á máa yára ìpáyà ẹ̀yà kò sẹ́ni tó lè mú kúrò ọlọ́run nínú súrà kan ló sọ́tún Bákárà ọlọ́run gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan nínú ẹ̀ ní háfù nínú ẹ̀ ní ibi mọ̀kùnlẹ̀ fọ́rọ̀ ẹni strength kàṣọ́ bí kọ́ọ̀lù lẹ́gbẹ̀dá wà ìnà ilẹ̀ ìrọ̀jẹ̀ ọlọ́run tó dé àmì ṣe ó tó dé àwọn àgbàlagbà jọ bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí wọn. Ọ̀rìṣà àṣọ́gbà tó ń tó sí ìgbìmọ̀ ọlọ́run nígbà rẹ̀ gbogbo tí mú àdàdàwò yìí ìwọ ló mú wá ìwọ náà ló kú ní wá ọkọ rẹ̀ láti padà sí. Náà tí wọ́n ní nǹkan tí Islam sọ lórí ẹ̀ ọ̀nà wo lèèyàn fi tako worry stress and worries àwọn nǹkan bíi márùn-ún ní Islam pa àdìmọ́ra lè lórí bí Ramadan ṣe pọ̀ yìí ẹni ká kọ́kọ́ mọ nǹkan kan dájú àdúrà pé ká máa ṣe níbi kọ́lọ́ èyí tó kù ẹ̀rẹ́ kọ́lọ́ tó bá wà láyé tó bá wà dáadáa fíà bá wà nínú ìkẹ́ kì í ṣe pé kó máa gbẹ̀mí sókè lórí pé kí ni mo fẹ́ fún lágbájá.